mo dẹ̀ ti kó lábẹ́ wọn láti 1984 October 4 1984 ni mo resign lábẹ́ wọn. Kábíyèsí ọba Olódùmarè ọba tó lámìlaka nínú ọgbọ́n kòtò wọn ìmọ̀ ọba alámọ̀tán ọba alámọ̀tẹ́lẹ̀ ohun gbogbo ni ọba tí so ohun gbogbo nínú ohun gbogbo ajídára lÓlódùmarè ọba tí dára bó ti fẹ́ bó ti wù ú. Kábíyèsí rẹ Olódùmarè ọba tó dó ohun gbogbo tí ọ̀jọ̀ra wọn ẹ wò ẹ má jẹ́ kí n bá lọ́wọ́ ná àwọn kan wà tẹ́ pé ó máa ń ẹja máa síra wa létí ká sì máa síra wa lójú inú ká tún máa síra wa ní làákàyè ẹ má jẹ́ káwọn kan dé kó máa fi búrẹ́dì kó wa lọ́bẹ̀ jẹ ẹ má jẹ́ kó máa tàn wá mọ́ àmì ọdún mọ̀ ń sọ òye yín ọ̀pọ̀lọpọ̀ lónìí wọ́n ti di wòlíì káàkiri ayé wòlíì borélé yìí wòlíì kìíní kan borí tọ̀hún wòlíì kìíní kan ẹ̀dẹ́gbẹ̀jẹ̀ ẹ̀dúró ná bó lẹ́ sí ń gbọ́ ìpè yẹn ná mi ìtọ́jú kò sí wòlíì ẹ má sì ń gbọ́ ṣùgbọ́n àwọn wòlíì tó jẹ́ wòlíì ẹ lè rí wọn ká máa bùgá ẹ lè rí wọn ká máa sọ ọ̀rọ̀ àṣàṣàmọ̀sì kó máa sọ̀rọ̀ tó jẹ́ pé wọ́n máa fi pọ́nra wọn lé gbogbo wòlíì tó bá ti ń pọ́nra ẹ̀ lé kèsè wòlíì gbogbo wòlíì pátá tó bá ń pọ́nra ẹ̀ lé kèsè wòlíì Ọlọ́run ní ọ̀pọ̀ wòlíì lé wòlíì kan ní ó júwe ara rẹ̀ fún wa gbogbo ẹ bá pèrè ń wòlíì tí bá ti ń júwe ara rẹ̀ fún wa kèsè wòlíì ẹ yàgò fún èṣù nìyẹn wòlíì kọ́ o àwọn wòlíì èké nìyẹn àwọn wòlíì gidi wà tọ́lọ́hun gbéṣẹ́ rán tọ́lọ́hun sì mí sí wọn ẹ sì lè rí kí wọ́n fi gbéraga bẹ́ẹ̀ ni wọ́n lè kó ìjọjọ kérò ọ̀pọ̀ nínú ìjọ wọn ó ṣeéṣe èrò sì lè má pọ̀ nínú ìjọ wọn ó ṣeéṣe wọ́n sì lè má níjọ ó ṣeéṣe ṣùgbọ́n wọn ò lè máa fi gbéraga ẹni bá jẹ́ wòlíì Ọlọ́run kò ní gbéraga nínú ayé nínú pàǹtí sí Ọlọ́run wòlíì ò ní gbéraga kò ní pọ̀rọ̀ lé yóò máa kó gbogbo ọpẹ́ gbogbo yìí yóò máa kó gbogbo agbára yóò máa kó fún Ọlọ́run ni pé Ọlọ́run lọ́rọ̀ ohun báyìí yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àdúrà ẹni tó rán òun ó sì lè ṣe àyípadà rẹ̀ wòlíì bí wòlíì òrí Ọlọ́run máa sọ̀rọ̀ nìyẹn ṣùgbọ́n lónìí ọ̀lẹ olè jìbìtì ó ti pọ̀ nínú àwọn wòlíì èké ti pọ̀ jù bọ́n bá jẹ́ wòlíì tòótọ́ sí wọn tó bá pẹ́ lóòótọ́ ni wọ́n bá ń pèrè ẹ̀ ń wòlíì tòótọ́ wọ́n lè sọ pé olùsọjọ́ tó kú ni ọjọ́ tó kú so lè sọ ibi tó kú sí so lè sọ ìyàgbó tó kú so lè sọ ẹni máa gbéraga olòṣìṣì wà nínú ìran yín wèrè ń bẹ nínú ìran yín tẹ́ẹ̀lẹ̀ ṣàyípadà alẹ́ ayé wọn tá a bá tú ìdílé yín dáadáa á bá wọn àdánwò nínú ìdílé yín tẹ́ẹ̀lẹ̀ sí àyípadà rẹ̀ ẹ̀dẹ̀ lẹ́yìn wòlíì ẹni kan gbára wa kan gbá fọ́jú wá kó gbé wèrè wá Tani wòlíì báyìí o ẹ jẹ́ máa ṣàfihàn àwọn èèyàn fún yín nìsín ẹ wo Genesis tó bá ń sọ ọ̀rọ̀ mi ò mọ Genesis rí o mi ò mọ Genesis rí níbi kankan kò mọ̀ mí ju pé kárí lórí social media ọ̀tọ̀ bí mo ṣe rí Genesis nìyẹn ẹ wo Genesis ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ o ẹ wo. pé gbogbo abiyamọ ló máa jèrè ọmọ wọn gbogbo abiyamọ iṣẹ́ tá a bá ń ṣe ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ nípa ṣiṣẹ́ kẹ́yìn omijé ni abiyamọ fi ń gbìn lórí ọmọ iyì ibẹ̀ ni pé kọ́mọrin gbogbo ẹ̀yìn wa èmi pásítọ̀ ni mí prophet ni mí for Islam la BBC Abdulwasi màmá tó kú yìí màmá mi ni wọn
Alaji Wasaide, he said, love, there's nothing love cannot do. This is not the time we begin to preach religion, because there is no religion in heaven. Yes. But love starts from this world. I want to tell you, mothers, take care of your children. And your mother, I told you I will be Yati Awaje saying, I want to tell you, Emma Sari Liri, Kebama Konese. Ẹnikẹ́ni tó bá ti fẹ́ fi rẹ̀ hàn tipátipá ayé hàn lè mọ̀ ṣùgbọ́n ẹ má jẹ́ ká wò pé ìgbà kan la máa bẹ̀rẹ̀ sí ní tọ́jú ìyá wa ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní ṣe láti sìn lọ pásọ̀ kan sọ fún pé ìyá ẹ̀ làjẹ́ kó má súnmọ́ kí ló dé tí pásọ̀ yàn ní agbára láti pàjẹ́ yẹn àjẹ́ yẹn ò pa wá ní kékeré bàtà wá dàgbà ló fẹ́ pa wá jẹ ó pé ẹ kó ṣe síta kó ṣe sí ìyàwó ẹ kó ṣe fẹ́ bí ìyàwó ẹ ju ìyá ẹ lọ ọjọ́ alẹ́ ẹ̀ ń kọ́ ní gbogbo nǹkan bíbélì kan sọ pé mo wọ fún ìyá rẹ àti bàbá rẹ kọjọ ayé ẹ kó lè pẹ́ pásọ sọ pé kó má fún ìyá lówó kó mú wá church ìwọ lọ dẹ tó di àjù láyé and gbogbo ìrìn àjò tá a bá rìn láyé ẹ jẹ́ ká mọ̀ máa lọ síbi kan ni ìrìn àjò tá a bá rìn láyé àárín la wà àwọn kan wà wájú àwọn kan wà lẹ́yìn má fi ìgbéraga ṣe ohunkóhun torí pé ibi tó délé ni làwọn kan mọ̀ àwọn tó máa jù ẹ lọ wọ́n ń bọ̀ lẹ́yìn. I want to use this to encourage Nigerians. Youth, let us come together. Let us love ourselves. Let us be purpose-driven. And don't get distracted about what is going on in this country. Genesis nìyẹn. Níbi òkú ìyá Pasuma. Ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ jáde. Ẹ rí bó ṣe ń sọ̀rọ̀ jáde. Ṣé wòlíì ni àbí wòlíì kọ́? Genesis ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ jáde níbi freedom prayer Alhaji Pasuma ọmọ ìyàwó Ànábì ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ jáde a sì ń rí àyìnbí àti yín àjọ ń rí àwọn ọ̀rọ̀ tí ń gbé jáde lórí social media ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ ní Genesis òun lẹ́wọ̀ yẹn o. Àwọn wòlíì ẹ tún wo wòlíì eléyìí òkòtó Jésù àbí nígbà kan tí ọ̀gá wa olóòtú tó gbé yín wá sórí rédíò sórí social media nípa ọ̀rọ̀ election tá a fẹ́ ṣe ń gbà náà ẹni election yẹn ò ní wáyé Tinubu ò sì lè wọlé tí election yẹn bá wáyé á já sí pọ́lá nǹkan ló pè yín á já sí pé kò sọ́lọ́hun mọ́ òkòtó Jésù àbí nígbà yẹn lọ́hùn as election Tinubu wọlé mo gbé jáde pé wòlíì èké nìyí mo sì stand lórí ẹ̀ pé wòlíì èké nìyí mo stand lórí ẹ̀ pé wòlíì èké nìyí màá sì tún sọ bẹ́ẹ̀ tó ti jẹ́ wòlíì èké ẹ̀kọ́ sọ́dọ̀ ọba kìíní kan àbí 1984 on the 4 1984 lẹ́kù lẹ́sìtọ́ lẹ́yìn ẹ̀ àbí ẹ lọ kọ́ ni sí àgbẹ̀ lọ kọ́ ni yìí tí Ọlọ́run bá pèèyàn fún kò ní kọ́ kò náà ń kọ́ ẹni Ọlọ́run bá pè tọ́lọ́run fẹ́ lò kò ní ìdí kọ́lọ́kọ́ ṣe wòlíì lọ́dọ̀ ẹnìkan kò nílò kọ́lọ́kọ́ ṣe wòlíì rárá tọ́lọ́run bá pè ẹ́ lótìtọ́ àti lódodo Ọlọ́run pè ẹ́ ni
bẹ́ẹ̀ mo sọ fún ẹ ẹ̀yẹ́ lọ wú àwọn kan tí wọ́n máa gbé ìjígbé oríṣiríṣi ni ọ̀nà tí èèyàn lè gbà tọ́lọ́ lè fi sọ̀yàn di wòlíì. Bàbá wa Ọ̀ṣọ́fà ẹ wo ìlànà tó gbà tó fi di wòlíì lúlì ẹ wo ìlànà tí Ọ̀ṣọ́fà gbà bàbá wa Ọ̀ṣọ́fà ẹ wo ìlànà tó gbà tó fi di wòlíì. Tẹ́ bá sì rí àwọn wòlíì Ọlọ́run wọn ò sí nínú ká máa ṣe gbẹ̀ tóní ká máa gbégbò sójú fashion shade ká máa kit àwọn wòlíì tí wọ́n kit ẹni àwọn wòlíì Ọlọ́run tó ń kit ní kí wòlíì Ọlọ́run ò ní rúpa no ṣùgbọ́n tẹ́ bá rí ẹ̀yin gan ìwárìrì Ọlọ́run ó mú yín tẹ́ bá rí wòlíì Ọlọ́run ìwárìrì Ọlọ́run yóò mú yín púpọ̀. Ẹ sọ fún wa Tinubu ò ní wọlé ìbò tá a fẹ́ dì í a lè rí dì Ọlọ́run disappoint yín Ọlọ́run jẹjú yín mo sọ fún yín Ọlọ́run jẹjú yín gbogbo àpọ́nlé yóò kó fọ́lọ́run ni tó ẹgbọ́n náà ló bá ran yín lóòótọ́ ẹ wá fi ń bùgá ẹ fi ń gbéra sọ ẹ fi ń gbéra ga wòlíì Ọlọ́run ò kí gbéra ga wòlíì Ọlọ́run ní máa kó gbogbo ọ̀rọ̀ a máa ń kó ti Ọlọ́run ni Ọlọ́run sọ pé tó bá sì wọn Ọlọ́run tó fi rán mi ó lè ṣe àyípadà rẹ̀ nípasẹ̀ àdúrà wòlíì nìyẹn wòlíì Ọlọ́run nìyẹn wòlíì Ọlọ́run nìyẹn ẹ má jẹ́ àtọ̀ra wa jẹ mọ́ wòlíì Ọlọ́run nìyẹn ṣùgbọ́n ẹ̀yin wòlíì wọ̀nyí ẹ̀yin yìí ìgbàdá tó máa sọ fún èyí ẹtú gbé jáde fún wa ní ìsìn bọ́tẹ̀ jẹ́ pé àwọn kan ti yà wọ́n ti kó ònú jọ nígbà tó rí pé irọ́ ló kún ẹ̀rẹ̀kẹ́ yín ẹ̀tàn jẹ́ ní ẹ̀wò tẹ́tú gbé jáde fún wa ń sìn ẹ dákun ẹ yíwà padà Ọlọ́run tó bá dúró nígbà tó máa sọ fún wa ń sìn ẹlẹ́yìn ó ṣe wòlíì èké ẹni sàwárí bò àwọn náà dì ẹgbọ́ sàárìbòdì níjọ́ àti ń dìbò Nàìjíríà bó ṣe ń pa sí ń dìbò nu àwa náà ti wà nú ayé ìjẹpẹ́ bá a ti ń dìbò nìyẹn wọ́n rí igi ẹ wọ́n ṣe rí igi ìbò náà nù wọ́n lura wọn wọ́n ṣe para wọn náà nìyẹn kí lẹ tó fẹ́ sọ ń bẹ̀ wòlíì kí lẹ tún sọ no ọ̀dà ẹ̀túgbà wọn tí wòlíì tún sọ. Johnson Ọláyínká Afọlábí Òkòtó Jésù. That is my name. Mi ò sí nínú wòlíì èké. I'm not a false prophet. Mi ò sì lè jẹ́ wòlíì èké láyéláyé. And I can never be one. Ẹ jọ sáàmà. Ohun tó ṣẹlẹ̀ kọjá. What happened? Mo mọ̀ dákẹ́ tó jọ mí lójú púpọ̀. I was silent because it surprises me. Èmi nípa oore ọ̀fẹ́ Kristi. Àwọn ọmọ mi ló sanwó fún Kọ́lá Olóòtú pé iṣẹ́ ìyanu kan ń ṣe inú ayé bàbá ayé ò ṣe kí ni ayé ò gbọ́ nípa ẹ̀. My children prayed for it that miracles were happening and people don't know about it. Ó gbọ́wọ́lé àfọ́jú ríran. The blind, Wèrè sàn. the mad, he was healed. Ohun tó sì ń ṣẹlẹ̀ inú ayé mi lábẹ́ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ nìyẹn. And this has started in my life since I was with my late mentor. Mo dẹ̀ ti kó lábẹ́ wọn láti 1984 October 4 1984 ni mo resign lábẹ́ wọn. I resigned from him that year. Wọn ò tí ì fi ayé sílẹ̀ nígbà tí ọwọ́ Ọlọ́run ti lékè nkà sí nínú ayé mi. He was still alive when the Lord has been using me mightily. Bàbá yẹn Timothy Olúwọlé Ọbádáre kò jẹ́ ṣèké. My late mentor was not a false prophet. Kò bà orúkọ rẹ̀ jẹ́. He did not destroy his name. Kò sì bà tènìyàn jẹ́. And he have not destroyed anybody's life. Ọ̀nà wo ni mo fẹ́ gbà jẹ́ wòlíì èké? How will I be a false prophet? Bàbá ni bàbá yẹn. Orúkọ rẹ̀ sì ń dá síbẹ̀. And his name is evergreen. Ìgbà tí mo ti dádúró èmi náà nípa
nípa oore ọ̀fẹ́ Ọlọ́run tí mo rí gbà nínú wọn mò ń bíìdì orúkọ tèmi. And by His grace, I continue to build my own name. Nínú orúkọ àbáyé mo ti tọ́jú orúkọ tèmi o. Keeping my name under His umbrella. Iṣẹ́ ìyanu tọ́lọ́run ń lò mí fún làwọn ọmọ gbé mi lọ fún lọ́dọ̀ kó lọ lọ́tù. It was a miracle that led me to Ìgbà tí a dẹ̀ débẹ̀ yan ọmọ Ọlọ́run. and when we got there, Ohunkóhun ní sọ̀rọ̀sọ̀rọ̀ lè béèrè lọ́wọ́ ènìyàn. the press can ask you anything. Mi ò sínú òṣèlú kankan, mi ò sì lè ṣòṣèlú. I'm not a politician, I can never be one. Ẹgbẹ́ ẹ̀gbin ni òṣèlú. Mi ì lè ṣe é. It's full of fitness, I cannot. Èyí tọ́lọ́run pè mí sí ti tó mi, ó sì tẹ́ mi lọ́rùn. I'm contented to where I'm called. Ṣùgbọ́n ẹnikẹ́ni la fi àǹfààní fún láti béèrè ohunkóhun lọ́wọ́ wa. Anybody can ask us anything. Ìbéèrè tán bíbí ni pé ṣé Sunday Ìgbòho ṣé yóò jáde? That was Torí wọ́n ní kò ní jáde mọ́ òkú ni wọ́n gbé jáde àbálà àgbà ara. will never be released. Mo dẹ̀ dá wọn lóhùn pé gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ òjijì ní ìbéèrè yẹn wá mo ní yóò jáde. Ó ní ṣé mo ṣúọ̀? Mo ní yóò jáde. Ìdí ni pé òun ẹni tí mo gbọ́ òtàn mi jẹ rí. Because God has never deceived me. Ìgbà tó dìgbà kejì ẹ̀yàn ọmọ Ọlọ́run. The second time, Iṣẹ́ ìyanu tún bú gàgà. miracle started again. Mo gbọ́ lé wèrè ogún ọdún. 20-year person was Mo ní kò ya wèrè kò sì ya wèrè mọ́. and she was not healed. She was healed because she was not. Ẹni tí ọ̀rọ̀ mi ò bá yé kó súnmọ́ àwọn tó súnmọ́ mi. If you don't understand my case, you move to those who know me. Mi ò ṣèké nínú ìran o. I will never tell lies in prophecy. Mi ò dẹ̀ ṣèké nínú ìsọtẹ́lẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Children of God. Nígbà tó dìrìn ẹ̀kejì. The second journey to Wọ́n wá follow bí me mi. to, he asked me, Ṣé ìbò yìí yóò lọ? I said, will elections take place? Mo dáhùn gẹ́gẹ́ bí Olúwa ti fi fún mi pé kò ní sí ìbò. I answered that there will not be election. Ẹ jọ̀ọ́ mọ̀ sáà gbọ́ mi kò sí ìbò. There Mo was wá no sọ fún wọn election. mo ní ká bá gbogbo àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ kó ní kálukú pa àwọn ọ̀dọ́ wọn mọ́ kán bá fi ẹ̀mí wọn That they ṣòfò. should keep our youth so that they don't waste their time. Mo ní ìjọba ìpapọ̀ ní àṣírí kan àṣírí ìkọ̀kọ̀ kan tó bẹ̀rẹ̀ sí ní gbé jáde láti dààmú orílẹ̀-èdè yìí. That the government have secrets that we want to release that will disturb us. Wọ́n ní irú ìdààmú wo mo nígbà tó bá yẹ ẹ mọ̀ rí. So when it is time, you will see them. Ṣùgbọ́n kí àwọn ọ̀dọ́ má bá wọn tẹ̀lé ìdààmú yẹn kán bá fi ẹ̀mí wọn ṣòfò. Ẹ lọ gbọ́ dáadáa. Strike so that they don't waste their life. Mo wá bẹ̀ gbogbo ìránṣẹ́ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ jẹ́ pa ọ̀pọ̀ ká gbàdúrà fún orílẹ̀-èdè yìí. Then I appeal to all the ministers of God to pray for this nation. Kámọ̀ ní nǹkan tá a fi mọ jólé tá a fi mọ pa àwọn ọ̀dọ́ fẹ̀mí wọn I will ṣòfò. not see anything that wastes the life of the youth. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tó gbọ́ tó yé wọ́n sì ń gbàdúrà lóòótọ́. Those who understand out of the ministers of God were praying. Wọ́n ń bẹ Ọlọ́run pé They were appealing to the kí Lord. ló máa lè fà á nígbà tó tó àsìkò. And when it was time, Ohun tó wá ní wọ́n ṣẹlẹ̀ tí wọ́n máa jọjọ́ káàrẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. and what the Lord said will happen started. Wọ́n ní kò sówó mọ́ ní tí ò ṣẹlẹ̀ ní Nàìjíríà. Said we Wọ́n tilẹ̀kùn mọ́ owó oníkálukú. cashless and cessation that have never happened in this nation. Ìjà tí ìbá ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ Nàìjíríà ìbá ti dìgbàgbé. The nation will have been forgotten. Gbogbo ayé ẹ gbọ́ mi àdúrà àwọn àyànfẹ́ ni ò jẹ́ kíjà yẹn ó ṣẹlẹ̀. The prayer of the beloved, the saints in this country have saved the nation. Ohun tí mo ní kò ní í sí. What I said will never take place. Àwọn tó fẹ́ jẹun nídìí ẹ̀ Those who want to eat, tó fẹ́ jọba nídìí ẹ̀ those who want to reign in, àwọn yẹn gbéra wọ́n lọ bẹ Ọlọ́run tiwọn. they appeal to God, their God. Wọ́n bẹ èṣù lọ́wọ́ ẹ̀ They send Satan kó jẹ́ kí ìbò yẹn wáyé. so that the election will take place. Ẹ̀rí pa wáyé. Ọ wáyé dáadáa, ìbò yẹn wáyé dáadáa. Ṣùgbọ́n ẹ gbọ́ ní ọjọ́ náà tí ìbò wáyé. The day the election took place, Àwọn èèyàn pè mí ọba ìbò mọ̀ ti ń ṣẹlẹ̀. people were calling me that election has taken place. Lẹ́sẹ̀ Ọlọ́run tèmi ò jìnnà sí mi rárá. My God is very close. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni mo bí Ọlọ́run. I asked God, Ọlọ́run sọ fún mi pé orí ohun tó ń wí lòun wà. Ẹni dàfánù láàfin kó. Ó ní just wait. Kí n máa wòran. the Lord told me that I should wait and see what will happen. Ìdí nìyẹn tí gbogbo ìpè táwọn èèyàn ń pè mí àtẹ̀yí tó ń ṣépè àtẹ̀yí tó ń fi mí bú àtẹ̀yí tó ń pè mí lórí òkè tí mi ò fi rí tí ọ̀rọ̀ wo ò fi ní kíni kò lésì.
That is why I don't reply anybody that is accusing me, questioning me, querying me, insulting me. Ẹgbẹ́ kan oṣù tí mo wà, pátì kan oṣù tí mo wà, òun ni ẹgbẹ́ àwọn ọmọ Ọlọ́run. I belong to the party of the children of God. Mi ò ṣe wòlíì tó wà ní ẹgbẹ́ òkùnkùn tó ń bọ́ òkùnkùn ń jẹ no. I'm not the type of prophet that belongs to any occultic group. Iṣẹ́ ìyanu ṣe lọ́dọ̀ mi nípa oore ọ̀fẹ́ Kristi. Of God continuing Every in my day. life, all the time. Every month, every week. Every day, every week, every month, every year. Ẹ tún gbọ́ òótọ́ náà máa ṣe lọ́dún yìí. And you will hear what the Lord will do this Ó tún ti year. bẹ̀rẹ̀ o. He has Gbogbo started. ayé ní orí ògo rẹ̀. All the whole world will see the glory of Ẹ God. gbọ́ mi ẹ̀yin ọmọ Ọlọ́run. Listen to me, children of God. Mi ò ṣe wòlíì tí ń wo títóbi ènìyàn sọ tẹ́lẹ̀. I'm not the one that looks on the greatness of man to prophesy, Tàbí tí ń wo dídá ènìyàn sọ tẹ́lẹ̀. or the beauty of man to prophesy. Ohun tí Olúwa bá fẹ́ kí n ṣe ni màá ṣe. Whatever the Lord directed me to do, that is Ohun what tí I Olúwa bá will ní kí n sọ ni màá sọ. do. Whatever He had allowed me to say is what I will say. Ẹ rí i pé mi ò mọ̀ lára. I don't feel the Gbogbo impact. ìbàjẹ́ àtìpéyẹ kò ní ìtumọ̀ sí mi. The cause and everything has no meaning to Gbogbo me. wọn tó ń ṣépè tó ń ṣe ìbàjẹ́ tó ń ṣe gbogbo rẹ̀ mo fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́. I've delivered them to the wrath of God. Mi ò ṣèké o. Táwọn èèyàn bá fẹ́ rí mi bọ́jà ẹgbẹ̀rún mi ní gba kọ́bọ̀. If people come to me for counseling, I will never take any. Àìmọye pásítọ̀ yóò ní ẹgbà consultant fee àbí kí lẹ́yìn pé Consultancy fee. ẹ ṣe mi ò gbà I lọ́wọ́ don't yẹn. take consultancy Ó fee. sì gbàdúrà tán àtàwẹ̀ tó lọ́wọ́ ní kò gbà ogúnṣẹ́ òun lọ ṣé mo ń béèrè kan lọ́wọ́ yín. No. Ó yí Ọlọ́run bó ṣe ń tọ́jú mi. When you come for prayer, I will never collect anything from you. God take care of me. Mi ò lè kánjú láti jẹ́ nǹkan láyé. I can never be in a hurry to achieve anything on earth. Àjọ mi ò lè kánjú láti débi gíga. And I can never be in a hurry to go. Torí to Ọlọ́run tó higher mú level. mi bọ̀. Because the Lord has started with me, Ibi gíga ló fi mí sí. He has placed me on As higher far ground back as 1977. since that year. Olúwa ní kí n mọ́ mi kàn. The Lord said I should depend on Him Kí n máa wo tí ó kẹyìn rẹ̀. and see what will be the end. Ibi tí mo tún máa dúró lórí rẹ̀ ẹ̀yàn ọmọ Ọlọ́run. This is where I will. Ṣùgbọ́n kó yé yín o. But let this be certain. Ọláyínká Àkàndé kò tó Jésù. Ọmọ bàbá Afọlábí ọmọ Bádàrè ní èṣèké o. I'm not a false prophet. Wòlíì èké mọ́ra wọn. They know themselves. Those who Ẹjọ́ are kí ni false. mo wí? Wọ́n mọ́ra wọn. Wọ́n mọ̀ bọ́ ti ń ṣe. They know how to do it. Ẹnikẹ́ni ò gbómi wá síwájú mi kí ní kó padà àgbà lọ́la rí. Even if you bless water, Ẹni èèwọ̀ kò ní bàjẹ́ fún yín. I'll pray instantly to it Alẹ́ and nìkan give pè it mí. back to you. Ó ní kò yẹ káwọn ìjọ ìdúró tí ọkùnrin yìí mọ́. Ìgbà tó jẹ́ pé kò rí náà rọ́lọ́rùn mi kó yanjú ìṣòro ayé rẹ̀. Ìbáwọn bó ti tó. Such people that accuses me don't know the greatness of the power of God. The last but not the least. Ẹ lọ bẹ́ẹ̀ nínú gbogbo tí mo ti ṣe ìsọjí ní Nàìjíríà yìí. In all the time that I've staged revival in this town, Bóòlù kò tó ti jẹ́. go and ask how the Lord performs miracles Nínú there. àìmọye ọmọ tí àbá bá dáre tírẹ́nì jáde. Out of the morals of the Ọ̀kan candidates pàtàkì ni mo jẹ́. of my late mentor, Mi I'm ò one sì of ní them. ṣe nǹkan tí ó ta àbà àwọn bá orúkọ bàbá yẹn. And I will never do anything that will put blemish on the name of my Ibi mentor. tọ́lá ràn lọ́wọ́ bíìdì orúkọ tiẹ̀ dé. Èmi náà ti gbé tèmi máa bíìdì orúkọ tèmi dáa jù bẹ́ẹ̀ lọ. I'll build my name more than that. Àní ṣiṣẹ́ o. It's Ẹ̀yin well tẹ̀lé done. jẹ́ ìjọ tí ẹ kéré lóye. Ẹ kéré lóye. Ẹlòmí àyà ń já mi. Ṣé kí n já àbí? Kí ló ṣẹlẹ̀ báyìí? Kí lẹ́wọ̀n bá bàbá? Ẹ kéré lóye púpọ̀. Kò yẹ ká ẹ ṣe bẹ́ẹ̀ rárá. Mo dúpẹ́ òyìn ò lé kó òun jọ o. Ṣùgbọ́n ó yẹ kẹ́ mẹ́rin tẹ́ ẹ ní. Pàjẹ́. Balẹ̀rù. Kò síkú tí ó pàgbà tá à ní bá kó lórí ẹ̀ ń bẹ̀. Àwọn wòlíì tó dìde tó lọ ń kéré rédíò nítorí tèmi tán àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ó yé wọn pé òkòtó yẹn ṣèké tí n bá lójó rọ̀ òjò rọ̀ ni mo wí yẹn tí n bá sì ní kò ní rọ̀ kò ní rọ̀ mo ké níbẹ̀ ọdún yìí mo ní ká múra sádùn ẹ̀yìn àgbẹ̀ lọ́dún yìí kí mo ní yóò pọ̀ mo ní òjò yóò pọ̀ kò ní bàjẹ́ fún yín o àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà ni mo wá
I'm seeking for the peace of this nation. Oríire orílẹ̀ Nàìjíríà ni mò ń wá. The success of the nation. Mi ò sọ̀tà Yorùbá nation o. I'm not an enemy to Yoruba nation. Ṣùgbọ́n orí ọ̀rọ̀ mi láti bí ọdún mẹ́rin ni mo wà. Omi là á tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Bí Nàìjíríà ò bá jókòó re. If Nigeria is not well seated. N kò máa tó làjẹ́ ọdún mo ti sọ ti pẹ́ àwọn ibi tá à ń lọ. Kò ní bàjẹ́ fún. Ṣẹ́gun gbọ́ ohun tí wòlíì tún sọ. Ẹ wo bóyá ń ta fà ọ̀rọ̀ wòlíì olóhùn wòlíì ọlọ́hun ẹ wo bóyá ń ta fà ọ̀rọ̀ tá ń bí nítàn ta ló bi wòlíì nítàn báyìí bó ṣe kúrò lẹ́yìn ọ̀gá rẹ̀ òun bídìí orúkọ ni òun ò sì lè bà orúkọ ọ̀gá tóun ti kọ́ sí lọ́ndà rẹ̀ òun ò lè bà á jẹ́ àsokọ́sẹ́ ni iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ ẹni ọba yé lójú ẹni tí ọba yé kò yé nìyẹn ó yẹ pé jóyè wa ni wèrè pọ́ǹdù kẹ wèrè pọ́ǹdù ẹ sì pọ́sìtà kẹ máa gbọ́ lé wọn lórí gbogbo àwọn wèrè yẹn kó ní máa sàn ẹni máa tọrọ ayé jẹ ẹdúró ní bàlẹ́ sí tọrọ ayé jẹ báyìí náà ẹ má tán ẹ lè tán àwa ẹ lè tán àwa àwọn tẹ́ bá ń kó jẹ lẹ́ ń kó jẹ kì í ṣe irú àwa yìí mọ́ mi ò mọ̀ yín rí o ẹ sì mọ̀ mí wàláhì ẹ̀ ń ṣe wòlíì èké ni yín ẹ tún wá ní ẹ nígbà tó bẹ tó mi nísìn ẹ máa gbá o ẹ nígbà tó bá tó middle of this year káwọn ojú ọ̀sẹ̀ kí ni ó ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ tí kí ni ó tún ṣẹlẹ̀ wòlíì kí ló tún fẹ́ ṣẹlẹ̀ báyìí torí kò yé mi ẹ sáré kankan sọ wòlíì ẹ tún fẹ́ kí ni ó ṣẹlẹ̀ ní middle of this year báyìí ẹ̀wọ̀n ẹ̀ máa sọ ẹni kí lẹ́yìn sọ fáwọn àgbẹ̀ òjò àpọ̀ lọ́dún ní ńgbà olójò ọ̀pọ̀ tẹ́lẹ̀ ìgbà ọlọ́lọ́run ọ̀rọ̀ jò ẹ̀yin lè sọ pé kójò ọ̀rọ̀ ẹ lè sọ pé kójò ọmárọ̀ wà láyé ṣe wòlíì fún ẹ̀tàn jẹ ni wòlíì bo bàbá kan lọ́nà gbúọ̀rà lọ́nà ọmọlọ́gẹ̀dẹ̀ wọ́n ń ṣe patí kí ni ẹ̀ báyìí ṣe lọ́ba bọ́ta òjò sú lọ́ba náà ń fi kíní ẹ̀ báyìí pé òjò yóò lè rọ̀ òun kẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn rẹ̀ ni wọ́n ń sà pé bàbá kìíní ó ti bọ́ta ló ń fi kíní ẹ̀ òjò yóò lè rọ̀ ọlọ́run disappoint ẹ̀ àlọ́ kọ́pà story yẹn ọlọ́run disappoint ẹ̀ òjò dáwọ́ yìí á fi gbẹ́rẹ́ gbẹgbẹgbẹgbẹgbà ó gé orí ẹ̀ ní hẹ́w ó gé orí ẹ̀ ní ọya bàbá mójòmójò tó lójú òní rọ̀ ọ̀fẹ́ dí sí ọlọ́run lọ́wọ́ wà lẹ́yìn tó bá lójú òní rọ̀ tí ọ̀bá rọ̀ ọlọ́run fi pọn ilé ni níjọ́ tí ọ̀bá yẹ̀yẹ́ rẹ̀ bí ń tí báyìí ni tó bá ní kójú ọ̀rọ̀ kí lẹ́ ń sọ yìí ẹ wo gbogbo yẹn sàkárà màjẹ ni bàbá mi Ògúndìran ọmọ àtẹdẹ nǹkan ọmọ àbẹ̀jọyè ibi tí tó bá fẹ́ kójú ọ̀rọ̀ láwọn abúlé kan wọ́n máa invite bàbá mi lọ bẹ̀ ni àjọ máa ń lọ ní bàbá mi wàláhì tàláhì mo kọrí sólódùmarè kò sí ohun tí a fẹ́ ṣe kíní ogun ní ọlọ́run ti fi pọ́n yín lé ni ọlọ́run fi pọ́n bàbá mi lé ni bàbá mi náà ti kú o kò ṣe mú kú lọ́wọ́ kó lóun ò ní kú níjọ́ kú dé kó lóun alágbára abúlé tí wọ́n bá pè bàbá mi sí pé òjò ọ̀rọ̀ ń bẹ̀ tá a bá débẹ̀ a máa pè lo kíní ẹ̀ sínú àpáàdì ni a lọ gbé sí àárín gbùngbùn abúlé yẹn ni bẹ́ẹ̀ mo sọ fún yín wàláhì mo kọrí sólódùmarè a máa pè lo ẹ̀ sínú àpáàdì tí wọ́n pè ní agbada àpáàdì báyìí ni o bí àwọn àfọ́kù kòkò ó di eyín àpáàdì ni ta fẹ́ sọ nípa pé Yorùbá àpáàdì ni a pè lo ẹ̀ síbẹ̀ a wá lọ gbé sí àárín gbùngbùn
á padà sínú abúlé bẹ́ẹ̀ mo sọ fún yín òjò yóò yà di oko yóò tẹ́rí gbogbo koríko gbà lọ ẹ mọ̀ pé omi bọ́ lójú ọ̀run bẹ́ẹ̀ mo sọ fún yín bílẹ̀ bá mọ́ tójò yẹ jọ́rọ̀ tí ó dá ṣáká á wá padà sí ìlú tèdè láti abúlé tá lọ yẹn á padà sí ìlú tèdè òǹkà kó tá fi máa lọ òǹkà kó máa dá nǹkan jọ bàbá wòròkó ẹgbà o bàbá kìíní kan kápẹ́sì ọ̀bá ọlọ́run fi pọ́n bá mi lé ní bàbá mi kò lè kò gbọ́dọ̀ proud ẹ̀ oògùn lẹ́sẹ̀sà bẹ́ẹ̀ mo sọ fún yín máa gún máa lọ ni wọ́n fi tó àwa dàgbà ẹjẹ́ àsòdodo ọ̀rọ̀ máa gún máa lọ ní bá mi àkànmú Samuel Ògúndìran ló fi tọ́ èmi Adérójú ló fi tọ́ mi dàgbà kí lẹ sọ di bàbàrà ogun ní wàláyé ogun ní ẹ̀wá ní gbọ́wọ́lé wèrè ẹni tó ya wèrè tó ń síwín ẹgbẹ́wọ́lé ọgbàwòsàn ẹni tí kìíní kan ṣe ọgbàwòsàn ẹ̀yìn ọgbà tọ́rọ́ ẹ̀yìn ọgbà kọ́bọ̀ ogun ní ẹ bọ́lẹ̀ ń bẹ̀ wòlíì ẹ bọ́lẹ̀ ogun ní ẹjẹ́ agbọ́n tí wòlíì tún sọ. Mo kí gbogbo èèyàn ni níbikíbi tẹ bá ní àǹfààní àti gbọ́ mi níbikíbi tẹ bá ní àǹfààní àti wò mí Olúwa tó dá ayé àti ọ̀run tẹ́nikẹ́ni ò dá òun ló fi hàn mí nípa ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ síwájú ohun gbogbo nínú oṣù kejì ọjọ́ 21 ọdún 2021 Ọlọ́run bá mi fi hàn mí nípa ti Ọ̀ọ̀ni of Ifẹ̀ kábíyèsí ọ̀nà ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ táwọn mi rí wípé ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ máa gbà wọn àlejò àjèjì alágbára ni àwọn alágbára obìnrin máa wọnú ààfin Ọ̀ọ̀ni of Ifẹ̀ níbi tí Ọ̀ọ̀ni of Ifẹ̀ ò ti lérò tí wọ́n sì máa jáde sí Ọ̀ọ̀ni of Ifẹ̀ bí Ọ̀ọ̀ni of Ifẹ̀ máa gbàlejò ó sì wá sí ìmúṣẹ ẹgbẹ́ sà báyìí kan náà Ọlọ́run tó dá ayé àti ọ̀run ti bá mi sọ nínú oṣù kẹjọ ọjọ́ 5 nínú oṣù kẹjọ ọdún 2021 yìí kan náà Ọlọ́run bá mi sọ̀rọ̀ tí mo gbéra láti ìlú Èkó lọ sí ilé Ifẹ̀ lọ sí ìlú Ifẹ̀ láti lọ jíṣẹ́ fún Ọ̀ọ̀ni of Ifẹ̀ tí mo kéde káàkiri gbogbo ìlú Ifẹ̀ tí mo sọ pé báyìí ni Olúwa bá mi wí pé báyìí ni Ọlọ́run bá mi wí nígbà tí mo dé palace Ọ̀ọ̀ni of Ifẹ̀ láti fẹ́ wọnú àti mo dé palace of Ifẹ̀ láti fẹ́ wọnú géètì àwọn security ò fẹ́ sílẹ̀ kó ní pé mo gbé mọ́tò dání kò sí security tó tẹ̀lé mi láì mọ̀ pé security tó ń ṣe ó jí security ayé lọ mo sì gbọ́ lọ́rọ̀ mi sọ tó bá pẹ́ lóòótọ́ ló pè ní Olúwa tó dá ayé àti ọ̀run mo fẹ́ wọnú palace of Ifẹ̀ láti lọ jíṣẹ́ fún Ọ̀ọ̀ni of Ifẹ̀ nígbà tí mo bọ́ sí ìgboro Ifẹ̀ tí mo sì jíṣẹ́ tó mú ń padà mo fẹ́ gun ọ̀kadà láti padà lọ sí páàkì lọ gbé mọ́tò padà sí ìlú Èkó ṣàdédé mo rí arákùnrin tó bẹ̀rẹ̀ sí pè mí pé wòlíì kábíyèsí Ọ̀ọ̀ni of Ifẹ̀ fẹ́ rí mi wọ́n pe arákùnrin ní ara wọn lóyè Ọ̀ọ̀ni of Ifẹ̀ ni wọ́n pè ní Mr. Ṣẹ́gun ó lómi lára wọ́n sọ̀rọ̀ díẹ̀ àwọn ọlọ́ṣẹ̀ wa dá mi padà sínú pálásì Ọ̀ọ̀ni of Ifẹ̀ tí mo lọ jíṣẹ́ tá fi hàn mí ohun tí mo sọ nígbà náà rèé mo ní kí Ọ̀ọ̀ni of Ifẹ̀ pé báyìí lọ́lọ́rọ̀ bá mi wípé Olúwa ní kí n sọ fún Ọ̀ọ̀ni of Ifẹ̀ wípé amúmirí arákùnrin kàánì èyí tó ń dọdẹ ẹ̀mí rẹ̀ amúmirí arákùnrin kàánì èyí tó ń dọdẹ ẹ̀mí rẹ̀ ẹni tó súnmọ́ pẹ́típẹ́tí tó ń dọdẹ ẹ̀mí rẹ̀ pé ọkùnrin lamúmirí kí Ọ̀ọ̀ni of Ifẹ̀ tó bá lè gbàdúrà tí gbogbo fẹ́ lè gbàdúrà pé àṣì arákùnrin máa tú ẹgbọ́n sà kò ju bí oṣù mélòó kan sà Ọlọ́run gba gbogbo ó wá sí ìmúṣẹ ẹgbọ́n sà gbogbo ń ta múmirí tí mo ń sọ yìí tí mo ti sọ̀rọ̀ fi hàn mí sẹ́yìn yìí ó wà nínú péèjì mi ẹ kọjá lọ sí péèjì mi kẹ́ lọ wò ẹ fọ́lọ̀ mi kẹ́ lọ wò níbẹ̀ mẹ́sẹ̀gì mi tún rèé fún ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ ọba Ilé Ifẹ̀ Ọ̀ọ̀ni of Ifẹ̀
ohun tá a tó mú mi rè lónìí èmi ní ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹrin ọdún 2023 àdàbí tí Ọlọ́run ò bá bá mi sọ nìkan ló kù àdàbí tí ò bá gbẹnu mi sọ nìkan ló kù kábíyèsí tó dá ayé àtọ̀run ní kí n sọ fún ọba Ilé-Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ wípé kí ọba yìí kó kíyèsára torí pé amúmidí pé Ọọ̀ni of Ifẹ̀ jèwọ̀ àdàbí tí Ọlọ́run ò bá bá mi sọ nìkan ló kù àdàbí tí n bá rí nìkan ló kù àdàbí tí kábíyèsí ò bá gbẹnu mi sọ tí ò bá fi hàn mí nìkan ló kù ẹgbọ́sà wòlíì ayé kọ́kọ́ ló tàwọn lé mi lórí mi ò kọ́ṣẹ́ ìránṣẹ́ Olúwa ló pè mí ló sì yàn mí tó sì fi rìn tó sì ń bá mi sọ̀rọ̀ tó sì ń gbọ́wọ́ mi ṣiṣẹ́ tó sì ń gbẹ́nu mi sọ̀rọ̀ ohun tó bá tẹnu mi gbọ́ tẹ́ bá tẹnu mi gbọ́ ẹ̀yin ènìyàn ẹ má fi ṣeré Ọlọ́run ló bá mi sọ kò ń ṣènìyàn kò wo tọ́jọ́ orí mi kó tó pè mí lóòótọ́ mo kéré lọ́mọdé ṣùgbọ́n ẹni tó ń gbẹ́nu mi ojú gbogbo ayé lọ ẹ gbàdúrà fún Ọọ̀ni of Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ kó wà ní ìkíyèsára amúrí pé Ọọ̀ni of Ifẹ̀ jèwọ̀ mo wá rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn èyí tó wá ṣe kíní tó wọ́n ń sá káàkiri nítorí Ọọ̀ni of Ifẹ̀ àdàbí tí Ọlọ́run bá bá mi sọ nìkan ló kù mo wá rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n wá ń sá káàkiri nítorí Ọọ̀ni of Ifẹ̀ amúrí pé Ọọ̀ni of Ifẹ̀ padà amúrí pé Ọọ̀ni of Ifẹ̀ ó wá ṣe ohun tí ò yẹ kó ṣe àdàbí tí Ọlọ́run bá bá mi sọ nìkan ló kù àdàbí tí mi ò bá rí nìkan ló kù amúrí pé Ọọ̀ni of Ifẹ̀ wá ṣe ohun tí ò yẹ kó ṣe ó wá kó sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yẹ kó wá ṣẹlẹ̀ àwọn ọmọ nígbà tọmọdé tàgbà ó bẹ̀rẹ̀ sí ń sá káàkiri nítorí Ọọ̀ni of Ifẹ̀ ègbé ní fẹ́ni tá òfin tó ń jíṣẹ́ ègbé sì wá ní fẹ́ni tá òfin tí ò jíṣẹ́ nítorí ayé tó ń bẹ̀rù nǹkan tí ò bẹ̀rù Ọlọ́run tó pè tó fi hàn ègbé ní fún wòlíì tọ́lọ́run bá mi fi hàn tí ò sọ tó ń bẹ̀rù táyé kan tí ò bẹ̀rù Ọlọ́run tó pè yín Olúwa ló pè mí kò ń ṣe ènìyàn kò ń ṣe Sátánì bàbá mi ni mo ṣiṣẹ́ fún tó ń gbẹ́nu mi sọ̀rọ̀ tó ń fi hàn mí ẹ gbàdúrà fún Ọọ̀ni of Ifẹ̀ ti Ilé-Ifẹ̀ ẹ gbàdúrà fún ọba Ọọ̀ni of Ifẹ̀ ti Ilé-Ifẹ̀ èyí tó wà lọ́wọ́lọ́wọ́ ẹ gbàdúrà fún arákùnrin yìí kí ìmọ̀ ọ̀tá ẹ gbàdúrà fún arákùnrin yìí kí ọba yìí kó má ṣe jẹ̀wọ̀ amúrí pé ọba Ilé-Ifẹ̀ tìlú Ifẹ̀ amúrí pé ọba yìí wá jẹ̀wọ̀ débi pé gbogbo olùwà ń sá káàkiri wọ́n wá wà nínú yíyẹ làyè lò mo sọ àsọtẹ́lẹ̀ sáyé wa arákùnrin arábìnrin tó ń wò mí tó bá ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tó dá ọ tó rán ọ níṣẹ́ mo sọ àsọtẹ́lẹ̀ sáyé rẹ lónìí ìkórè ìtàtáyé máa sún ọ dé tí ìgbé ayé rẹ á fi wá sún ọ ní orúkọ Jésù Kristi Ọlọ́run kó já ọba níbẹ̀ àlàáfíà ní fún mi. tí mo parọ́ mọ́ yín èmi ń sọ fún yín frankly speaking mo ń sọ wà láyé ògùn ni wèrè pọ̀lú inú àwọn mọ̀lẹ́bí wọn ò dùn sí i bọ́n ṣe ń sínwó yẹn ẹ̀yin ẹ bọ́ sínú ìlú ẹ máa gbọ́ ní wọn lórí kiri kálàáfíà ó sì máa jẹ́ èmi ò tí ì rí ìdẹ́sẹ̀ o èmi ò rí ìdẹ́sẹ̀ sà àbáwọ̀ ògùn tó Jésù àbí kílẹ̀ pé èmi ò rí ìdẹ́sẹ̀ ẹ̀dúgbà oúnjẹ tó sọ fún wa ń sìn kí ni ó ṣẹlẹ̀ gbogbo ohun tó máa ń ṣẹlẹ̀ nínú ayé Ọlọ́run ni ó ti wà pé yóò ṣẹlẹ̀ gaskiana ẹgbẹ́ ohun tó ń sọ Ọlọ́run ṣàgbára lọ́wọ́ ẹ̀yin pàìtọ́ àwọn lọ́wọ́ ẹ̀yin wòlíì yìí sáà wòlíì I am laughing wà láyé ogun wà ní sẹ́dẹ̀nsì bẹ́ẹ̀ mo sọ fún yín èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹtún wọlé yìí o ẹtún gbọ́rọ̀ lẹ́nu wòlíì ẹ̀yẹ kò sóhun tí ń bá gbàánú jẹ́ bí ifá tí ò létùtù gbogbo mẹ́sẹ̀jì tó bá jẹ́ aburú kò dìgbà tẹ́ sọ síta
kò dìgbà tẹ́ sọ síta o message ohun tó yẹ ká sọ fún wa ni pé ẹ ríran sí kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ o Ọ̀jájá second ṣùgbọ́n a ti ṣe àwọn nǹkan rẹ̀ o kò ní lè ṣẹlẹ̀ lágbára Ọlọ́run ṣùgbọ́n ẹ bá sọ fún kábíyèsí káwọn náà ṣe ń báyìí bó ti yẹ kí mẹ́sẹ̀jì yìí máa lọ nìyẹn ẹ̀sà lẹ́wà tó kábíyèsí rí síwájú yín báyìí wà láì olóògùn ni ẹ fẹ́ jẹun ni sà ẹ fẹ́ jẹun ni sẹ́rí mo ń sòdodo ọ̀rọ̀ fún yín ni tẹ́ bá rẹ́ni tó bá wọṣọ nígbà tó mọ̀ wọ̀ yìí tí mo dé fìlà sí yìí tó wá rí mi lọ́la nínú aṣọ míì tó wá lọ mi gbé àṣẹbí lánàá irú kọ́lá aṣọ báyìí lẹ́wọ̀ ẹdẹ fìlà báyìí sí sẹ́yìn bó ti kó kò sọ́gbọ́n máa kó jẹ tí n bá jẹ́ aláìmọ̀kan èèyàn tó bá lọ sílé oníṣègùn kan bí ẹjẹ tó bá lọ sílé àwọn wòlíì mò ń sọ tó bá lọ sílé àwọn wòlíì irú olùgbọ́ mi tó bá lọ sílé àwọn wòlíì tó bá débẹ̀ tó bá sọ fún ẹ pé lánàá ẹ̀rìn báyìí ẹ̀sìn báyìí tó dẹ̀ já sí pé òdodo ni ìrìn ohun tí wọ́n ń sọ yẹn ìrìn tó rìn nìyẹn wà láì ọ̀wẹ́jú ni ọ̀wẹ́jú ni ẹni bá sì wẹ́jú yóò rí rekúrì àìmọye tó wẹ́jú wọ́n ń sápamọ́ lábẹ́ ògùn ni gbogbo àwọn tẹ́ ń sọ yìí tẹ́ ń wò wọ̀nyí ẹ̀mọ̀ ẹ̀wọ̀n wọ̀nyí wọ́n ń sápamọ́ lábẹ́ ògùn ni ẹ wo tẹnimọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ o mo ń ta ni wòlíì Ọlọ́run láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ dákun ẹ jù síta ẹ sọ fún wa ẹ bá wa sí àì àní tó gbọ́dọ̀ máa fi nǹkan pọ́n yín lé ẹ sọ̀rọ̀ kó nítumọ̀ sáwọ̀ èèyàn gbogbo ẹ̀yin tẹ̀sí ẹ̀yin dàda àgọ́ ní tẹ̀sí ń tẹ̀lé wọn káàkiri náà àwọn kan wà lónìí wọ́n máa ń plọ́ọ̀tì ní wọ́n sọ pé wọ́n lè láwọn ní ìsọjí àti pé wọ́n ń gbàdúrà kan lórí òkè ó lè dúró báyìí tó pé kíní kan ẹgbẹ́ náà ò ní jèrè ọmọ rẹ ìrírí gbọ̀hùn ẹ̀sọ́ dàdúrà kíní kan gbẹgbẹgbẹgbẹ nígbà bá fún yín ní àwọn prayer point kí prayer point tó bá fún yín lọ tán báyìí a ní yes 10,000 ẹni mẹ́wàá 10,000 ẹni mẹ́wàá a wá ju prayer point yín sílẹ̀ tó jẹ́ pé yóò wọlé sí yín lára wà láyé ògùn ni ẹ máa dìde ẹ máa ka ẹgbẹ̀rún mẹ́wàá ẹ máa dálẹ̀ ẹgbẹ̀rún mẹ́wàá yìí lónìí yẹn 100,000 ti dúró fún nígbà tí máa ń rí pé ok 5,000 torí àwọn tẹ́ pé wọn ò ní agbára 10,000 5,000 gidigidi kan ó sì gírírí wọ́n ti lọ dálẹ̀ ìyẹn wà ní níye mọ́ 2,000 1,000 500 ẹ̀rẹ́ ẹlẹ́yà ń sá gbogbo ẹ̀yìn tẹ́sí bẹ́ẹ̀ ẹlẹ́yà ń sá ilẹ̀ pàní wà láì ẹ jẹ burúkú yà ìbínú ẹlẹ́wọ̀n lẹ́kọ́ lẹ́tà sí wọ́n ní òun ríran sí kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ irọ́ ló pa wòlíì èké ni ẹ oògùn ló ń ṣe oògùn pẹ̀lú iṣẹ́ tó ń ṣe gbọ́ tó bá jẹ́ pé ọba ríran lóòótọ́ ìjà ọ̀rọ̀ ẹ̀sìn àwọn mùsùlùmí àti àwọn olóró tí wọ́n jà nílé Ifẹ̀ dákùn ń bọ́ lọ wà ó rí ní òrírú ìjà yẹn kó wá sọ fún kábíyèsí pé kábíyèsí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ẹ dákun ẹ ti ṣètùtù ó rí yẹn ni ó sì níwọ̀ ìwọ wòlíì àwọn àmú arántí 2001 kí ló dé gbogbo àwọn tó wà nípò lẹ́ ń ríran sí
sí nípò mélòó lẹ ti ríran sí ebi ńgbà tí kábíyèsí jẹ tó di kábíyèsí ni ẹ mọ̀ rí tẹ́lẹ̀ ni ẹ̀yin ò ṣe wá lọ ẹ̀yin ò sì sọ fún ilé Ifẹ̀ ńgbà náà pé ọmọ wọn kan o nígbà tí ọba ọ̀nà Ifẹ̀ àná tó sì wà ẹ̀yin ò sọ pé ẹni tí wọ́n padà wá jẹ ọba o nígbà tó bá ibà gbéṣẹ́ o bí báyìí ní gbé èèyàn báyìí sì ni orúkọ rẹ̀ báyìí sì ni ẹ̀yin ò ṣe sọ́ngbà náà torí ohun tí ó ṣẹlẹ̀ nínú ìlú yẹn ó yẹ kẹ́ lè sọ fún wa ńgbà náà àbíkọ̀ yẹ kẹ́ sọ fún wa ni ṣùgbọ́n ńgbà tó bá ti dépò tán gbàlẹ̀ ẹ máa ríran wèrè ẹ máa ríran àdánù àbí sówólẹ ní ìdì wọ́n fún yín gbàmbẹ́ẹ̀k ẹ lọ bẹ̀ wọ́n fún yín lówó wàláì wọ́n fún yín lówó kí ni problem yín gan what's your problem ẹ̀yin dàda ń gbọ́ tẹ̀ntẹ̀lé wọn náà kiri kábíyèsí ọba Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jẹ̀yẹ the second ó ní àwọn tí wọ́n ṣe prayer fún wọn lọ́tọ̀ sí wọ́n mú yín mọ́lẹ́fẹ́ ẹ̀dáfẹ́ lówó láyé owó tẹ́ǹdẹ́ bá kú tẹ́ lè gbé wọ́n sàárè ẹkú òsì ẹkú ìyà olè jìbìtì amọ̀yẹ́ntì tó ní ìdíánú nínú ìlú ẹ̀ẹ̀sán wọ́n dé èèyàn kí wọ́n lówó ẹgbẹ́ lóòótọ́ lè bá lágbára nínú mọ̀lẹ́bí yín olòṣì wà nínú mọ̀lẹ́bí yín ẹ̀ẹ̀sán dé èèyàn àfi tó ti wà nípò lẹ́yìn ríran sí ti yín ṣe ẹ̀dọ́nà ẹ̀dàkùn ṣe àtúntì ríran sí ẹni àdìbò yẹn gẹ́gẹ́ bí president of Nigeria tí wọ́n gbé ọ̀pá agbára fún ní May 29 lágbára Ọlọ́run ṣe àtúntì ríran sí tó láti dìbò yẹn ó ti wọlé o pẹ̀lú ògùn Ọlọ́run wọ́n gbé ọ̀pá àṣẹ fún o Senator Bọ́lá Ahmed Tinubu yóò gba ọ̀pá àṣẹ Nàìjíríà ní May 29 lágbára Ọlọ́run ṣe àti ríran sí bẹ́ẹ̀ ríran sí ẹ̀tọ́ra yín jẹ ní nígbà kan ọmọ president wa President Buhari Muhammadu Buhari ríran sáwọn ọmọ wọn gbà kan báyìí ríran sí ṣe ríran sí ngbẹ̀ mọ̀ pé lè dọ́dọ̀ president mọ̀ pé kìí ṣe Yorùbá lè débẹ̀ yẹn àbí ní tí ètí kẹ́yìn ríran sí wọn nìyẹn ọmọ ta ló tó kú láìpẹ́ yìí ọmọ nìkan kú láìpẹ́ yìí nínú àwọn dignities wa tó jẹ́ ní Haúsá ni ọmọ Abacha ńkọ́ former president wa ẹ dákun ṣé ẹ ti ríran sọmọ ẹ kó tó di pé ànírọ́lẹ̀ ń pa ó lè ní wàláì ẹ sinmi àwọn wòlíì Ọlọ́run wà nínú àwọn tí mo tó lẹ̀ yìí àwọn wòlíì Ọlọ́run wà òun ò gbéraga ẹjá sì lórí ọ̀fúnra wọn kò gbéraga ọdẹ tó ń ṣàánú ó ń ṣàánú fáwọn èèyàn ẹni mélòó ẹgbẹ́ dìde rí ẹni mélòó ló tara yín rẹ́rìn ẹni mélòó ló tara yín sunkún ẹ máa béèrè lọ́wọ́ ara yín wòlíì wo ni ẹ má pèrè ayín wòlíì mọ́ ẹ lè pèrè ayín wòlíì ẹ ṣe wòlíì Ọlọ́run ẹ ṣe wòlíì Ọlọ́run o èmi dá dúró báyìí o bẹ́ẹ̀ bá tún gbé jáde ẹ wá láwọn àwọn èèyàn tún kí lè ń gbá kí ń tọ́sí wọn gan ẹ̀yin èèyàn wọ̀nyí ẹ sì yàbùtù lúkalẹ̀ báyìí ta létí lágbáyé tàbí gbọ́ràn ta lójú tàbí ríran wọ́n kò yí jẹ́ ọlọ́mọdé ni wọ́n kọ́ ọgbọ́n kẹ́ni
kẹ́kẹ́ náà mo balẹ̀ máa rí otu jẹun lọ́rọ̀ yín ni bíbélì sọ̀rọ̀ lóòótọ́ ọ̀rọ̀ lọ́hùn sẹ̀ ó ní lọ́wọ́ ẹni tí ò ní lẹ́ni tó ní òtún ti máa gbà lọ́wọ́ ẹni tí ò ní lẹ́ni tó ní òtún ti máa gbà ẹ wá wọlé mọ́ sí yọ̀rẹ̀kẹ́ ọlọ́run ṣàánú mi kábíyèsí ọlọ́run àwọn àfà àwọn òjìyànyàn àwọn wọn ò pera wọn lóhun tí wọn ò jẹ́ ọ̀rẹ́ yìí ẹ̀yin ń sá ẹjẹ́ ń bí mèrè kò sí ohun tí babaláwo fẹ́ gbà lọ́wọ́ kò sí babaláwo fẹ́ gbà lọ́wọ́ àfà kò sí babaláwo fẹ́ gbà lọ́wọ́ pàìtọ́ tàbí wòlíì kò sí babaláwo fẹ́ gbà lọ́wọ́ yín ara o ẹ̀yin lẹ́nu ń gba nǹkan lọ́wọ́ àwọn pípù yìí ẹ máa bú wọn àbí ẹ máa bú wọn ẹlòmíràn tó gbé pásọ tó gbé babaláwo bàbá rẹ̀ oníṣègùn bàbá ẹ̀ ọwọ́ àwọn pé ọ̀nà òun lè gbà tó lè máa fi jẹun àwa change orúkọ ẹ̀ òun náà bá di wòlíì àbí ẹ máa fi tọ àwọn èèyàn jẹ àwọn abẹ́lẹ̀ tó jẹ lẹ́yìn tó jẹ yẹn ó níbi ẹ̀ lè gbé dé wàláì gbogbo ẹ̀ mo fi sọ sọ̀hún tó bá jẹ́ wòlíì sọ̀hún tí ọ̀sẹ̀ rẹ̀ là ẹ̀sà ẹ̀ méjèèjì ẹ̀ sọ̀hún tí ọ̀sẹ̀ rẹ̀ là àtòkòtò Jésù àti tó gbé píkṣọ̀ kábíyèsí ọ̀nà ìfìfẹ́ tó gbé síwájú ẹ̀ sọ̀hún tí ọ̀sẹ̀ rẹ̀ là ó lòsì wà lẹ́yìn àbí òsì olóòsì lẹ́yìn ni ṣé kò só lóòsì nù ràn yín ni ẹ̀yìn òsì tún wọ́n ṣe kẹsàn ó déèyàn gidi káyọ̀ máa pé wò bí òrìṣà ẹ kó là kó lójú ẹ̀kọ́ ẹ̀kọ́ kọlà ẹ jọ òlí èké ni o tún sọ òlí èké ni ẹ ṣe sọ́kí báyìí lọ bí oge rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká rere lèmi ò ṣe mi ò ní ṣe bí rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká bíre bá di bí ipa dé dọ̀hún o mo wí mo sọ àbọ̀ mi rèé tó nílé tàlejò mo fàsìkò yìí dágbére pa ó fìrè pàdé ogun rọ́jú jẹ rọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ kó wá wa èmi lọmọ tẹ́lẹ̀ nǹkan ọmọ àbẹ̀jọyè ọmọ àbẹ̀jọ́sùkú ọmọ olùkọ́ ajagun mẹ́rin ní jòmù èmi lọmọ agún lárí gẹ́ òrè egun tó lọ́wọ́ tí ìfẹnugbẹ́bọ bàgẹ́bàgẹ́ lẹ́yẹ olùfàn èmi lọmọ agún òsákẹ́ ọmọ agún ọkùn bí n bá jí alégẹ̀ǹgẹ̀ lárúurú aníyọ̀ bàyà lárúurú abòlé bàgẹ́bàgẹ́ olúfúnṣu adéjàre lè ní jẹ́ adérójú ọmọ ògúndìran ọmọ akéwùsáyére orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú orí mi tètè wá dọlọ́rọ̀ orí mi.